ọṣẹ tí ń mí ń bẹ tòótọ́. Àsọ́bírù líláyì. ọṣẹ tó ẹgbẹ́ tó bá parí rẹ̀ fúnra rẹ̀ yóò máa sọ. Àsọ́bírù líláyì. àwọn ọṣẹ tí ò ní kanlẹ̀ tó wẹ̀ lẹ́ẹ̀kan lóṣù kan tó sì dolówó. ọṣẹ tí ń mí ń bẹ tòótọ́. Àsọ́bírù. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. أنكرا وكو فيدياسكو يي pẹ̀lú kíkí tí ó fi ń dájú kíkí àlùbáríkà, kíkí tọ́kàn wa balẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run iná láti máa fi kíra wa níwájú ọba adẹ́dà wa lọ́jọ́ al-qiyamah. mo ń bẹ lọ́wọ́n àtèmi àti yín nínú àwọn táwọn màláíkà Ọlọ́run máa wẹ́lkọ̀mù wọn lọ́jọ́ al-qiyamah. Ọlọ́run máa yọkọ̀ èmi àti yín kúrò ńbẹ̀. àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run orí ajẹ́ǹjẹ́ tán rẹ̀ kó máa bá mi àtẹ̀yìn gbé gbogbo àyíká yìí tọ́lọ́run bá ti kádàrá kẹ́ ẹ máa gbọ́ mi. ọ̀rọ̀ mi àkọ́kọ́ àníjẹ́ kó gùn púpọ̀ láti tó bí 30 ìṣẹ́jú. a tún máa sọ yòókù di tọ́lọ́run bá kádàrá ká tún pàdé lálẹ́. nítorí pé àwọn nǹkan tí etí ń gbọ́ láwùjọ lásìkò tá a wà yìí, a ti ń pariwo ẹ̀ náà ti pẹ́ pé àwọn nǹkan yìí ń ba nínú jẹ́, àwọn nǹkan yìí ba nínú jẹ́. ẹ jẹ́ nǹkan lé nǹkan kan sí yín láwùjọ. nígbà sẹ̀mí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, a máa ń kà á wípé mẹ́nu àwọn ẹ máa gbọ́ wa qala a'rabiyyun àbí wa ja'ahu a'rabiyyun àbí sa'alahu a'rabiyyun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pé lábáwò kó kẹ́kẹ́ dé ni ń bá ànábì léèrè nǹkan, àbí lábáwò kan dìde ibi tí a ti ń sọ̀rọ̀ ó béèrè ìbéèrè. títúmọ̀ sí pé nígbà tá ànábì ń bẹ̀rùn, àwọn kan máa gbéra ńlé láti lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. irú ìdánilẹ́kọ̀ọ́ wo? ìdánilẹ́kọ̀ọ́ àárín àwọn àtànábì ń bẹ tó yẹ pé èmi ó dìde lọ bá ànábì ńlé ń bi léèrè pé wà ànábì ṣe wà sí fún mi. irú ẹ̀ nínú ọ̀rọ̀ tó wà nù hadith tó fẹsẹ̀ rinlẹ̀ tárákùnrin kan wá bá ànábì pé wà ànábì awsini, tánábì ní la taghdab. láàrin wọn àtànábì sallallahu alayhi wa sallam ó béèrè ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. irú ẹ̀ ti kásẹ̀ tán lẹ̀ báyìí. bákan náà lárákùnrin kan wá bá ànábì pé wà ànábì kulli fil islami qawlan la as'alu ahadan ghayrak. so kí ló jẹ́ àmọ́ sọ ilé ní pé ọba adẹ́dà ń sọ fún al-Qur'ani pé a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ní fadhakkir innama anta mudhakkir. ipò tá ànábì wa Muhammad wà nù, òun ni ó máa ṣe rán létí fún wa, yóò máa ṣe dánilẹ́kọ̀ọ́ fún wa. inú àyà mi suratul A'la, Ọlọ́run ní fadhakkir in nafa'ati dhikra. nígbà tí wáàsí bá ń ṣàǹfààní, ẹ ṣe wáàsí fúnra yín. ìní máa ń mú àwọn èèyàn kúrò nílé wọn lọ sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ipò wa ànábì kulli dákun sọ fún mi fil islam, inú islam tá a wà yìí, qawlan ọ̀rọ̀ kan, la as'alu ahadan ghayrak, tí n tún ní bí ẹlòmíì léèrè mẹ́lẹ́yìn rẹ̀. kílá ànábì sọ fún ànábì ní kul amantu billah, máa sọ pé onígbàgbọ́ sọ́lọ́run thumma istaqim, lẹ́yìn náà kó wá dúró déédéé. al-iman wal-istiqama, àdìfín ẹjọ́ ó clear sí wa pé níyàtọ̀ ń bẹ láàrin méjèèjì. tàbá padà sínú al-Qur'an, Ọlọ́run ní innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu. Ọlọ́run ní tatanazzalu alayhimul malaikatu alla takhafu wala tahzanu. Ọlọ́run dájú àwọn tó yẹ pé gbólóhùn tí ń tẹnu wọn jáde náà ni pé rabbuna Allah, Ọlọ́run ọba lọ́lọ́run ọba wa. àwọn èèyàn ń wí bẹ́ẹ̀ lójoojúmọ́, la ilaha illallah, wọ́n ń wí bẹ́ẹ̀. àmọ́ kí ni májẹ̀mú tó dé àrígbọ́yé mọ́ láwùjọ? àwọn ìwí gbólóhùn la ilaha illallah, kí làwọn òfin tó dé, kí làwọn dawabit? àwọn èèyàn àrígbọ́yé mọ́, àwọn tí wọ́n ṣe àlàyé rẹ̀ fún wa nínú àwọn tọ́lọ́run fún lóko láwùjọ, wọn ò rí ṣàlàyé, wọ́n tún dorí wá kodò ní. kul amantu billah, anábì ní wà arákùnrin sọ pé ọgbọ́lọ́n gbọ́, thumma istaqim, mọ́ wà jẹ́ ọjọ́rò ẹnu nìkan, lọ ní istiqama. Ọlọ́run fi láwọn tí wọ́n sọ pé Ọlọ́run lọ́lọ́run ọba wa, thumma istaqamu, tí wọ́n tún wá ní istiqama, tí wọ́n dúró déédéé. aina al-istiqamatu fi hadha al-asr, aina al-istiqamatu fi hadha al-asr. ìdúró déédéé ó dà mọ́ láwùjọ táwa. ẹ̀rù wa ń bà wá, à ń lọ sọ́tún à ń lọ sósì,
òǹkàlùkù wá wà nínú inú fọ àyàfo tẹ́ bá gbọ́rọ̀ kan lónìí ọ̀tọ̀ ní tẹ́ gbọ́ rọ̀lẹ́ ọ̀tọ̀ ní tẹ́ gbọ́ láàárọ̀ la kódà bẹ́ẹ̀ bá tan dátà lóru lónìí láago kan òru ẹ bá àwọn ọ̀dọ́ àfà lórí TikTok, kódà ẹ bá àwọn àgbàlagbà míì lórí TikTok. ẹ wà máa bẹ̀rẹ̀ ayé léèrè pé sáwọn èèyàn ò sùn ni, ìmí ọmọ làágùn ní ó ní ẹ gbómi dání o, àdúrà la fẹ́ ṣe báyìí o, sádùn ò tiẹ̀ wá gbà mọ́ ni. wọ́n láfa kan náà jáde wọ́n sẹ́ndì fídíò rẹ̀ sí mi, so wọ́n sẹ́ndì fídíò àfà yẹn sí mi àmọ́ ìráyè tí ì lọ download ẹ̀, àmọ́ mo wo díẹ̀ ńbẹ̀ tí ń sọ yìí pé oògùn yára gbàjọ àdúrà lọ. ẹ dákun ẹ rán mi létí kí n clear rẹ̀ ká tó kù mí. ọ̀nà wo lọ́fà tí fi ń jọ lójú ibi gbà pé oògùn yára jàdúrà lọ ń sáré clear rẹ̀ kó tó di pé àbí ká ti sọ dalẹ̀ ká nàrà tán lórí ẹ̀ ká wá ṣàlàyé rẹ̀ fún mùsùlùmí. kí ló fà á tó oògùn fi ń jọ gbígbà pé yára gbà lójú yín ju àdúrà lọ? ojú yín ló ti rí bẹ́ẹ̀. àwọn nǹkan tẹ́yìn ń kà kún gbígbà àdúrà kọ́ ni gbígbà àdúrà lọ́dọ̀ àwọn tí wọ́n dọ́lọ́ mọ̀ tí wọ́n sì ń ráyè wọn ṣe. inna lillahi ibadan futana taraku dunya wa khafu alfitana nazaru ja'aluha lujjatan wattakhadhu nazaru fiha wa lamma alimu annaha laysat lihayyin watana ja'aluha lujjatan wattakhadhu salihal a'mali fiha sufuna. mo ń bọ̀ wá bẹ̀ díẹ̀ àmọ́ níbi tí mo ń lọ ẹ láǹfààní àti dúró kájọ máa lọ ẹ sì ní tí a ti gbọ́ ìyá adúkọ́ lọ́dọ̀ ọlọ́. ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ mo ṣe fídíò kan níjọ́ tí mo sẹ́ndì ọ̀rọ̀ sí ọ̀dọ̀ Samahatul Mufti, walilahi alhamd. àárọ̀ yìí náà ni mo confirm pé fídíò mi náà ọ̀rọ̀ náà débẹ̀. so bọ́rọ̀ ṣe débẹ̀ wọn á tún wá máa bá wọn bẹ lọ́hùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ànábì kọ́ Mu'adh ọmọ Jabal pé máa wí ní gbogbo ẹ̀yìn irun kọ̀ọ̀kan pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadati. gbogbo mùsùlùmí ló bùkátà kó máa ṣàdúà yìí. so ẹlòmíì lè mọ̀ kọ̀mọ̀ pé a máa ṣe ní gbogbo ìgbà pé wọ́n Ọlọ́run máa ràn mí lọ́wọ́ ala dhikrika kí n lè bá a máa rántí ìwọ Ọlọ́run. àṣekéyàn tún lè máa rántí Ọlọ́run àsódìdí àdúrà tún ni. èèyàn máa sọ fọ́lọ́run pé kó ràn òun lọ́lé lórí. àwọn èèyàn lọlé kéwú lónìí wọ́n mọ kéwú wọn àṣerántí Ọlọ́run. níjọ́ tí wọ́n bá pàdé ń sáré àbí kúbùrà sẹ́yìn náà fi ń ṣèrántí Ọlọ́run. láà èèyàn kọ́ wa aqimi ssalata li dhikri ẹ dákọ̀ àfáà mélòó ní kírun lásìkò rẹ̀ mọ́. ẹ̀yin náà wo mọ́sáàsì yín lásùn báyà láwọn àyè kọ̀ọ̀kan tó ń kálukú ti ń gbọ́ mi. ó dá àfáà gbà celebrity náà àfáà mélòó lẹ́ ń bá mọ́sálásí tí ń kírun àsùnbà pẹ̀lú yín. àwùjọ ti bàjẹ́, gbogbo ẹ ti fọ́jú pọ̀. ọ̀tọ̀ ni tí wọ́n ń pè lọ́lọ́run fún wa, ọ̀tọ̀ ni tí sì ń jẹ́ Ọlọ́run lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. bí mo ti wá lọ ni pé inú tó yẹ ká dá padà sáwùjọ ó ní bó láti máa pe àwọn àfáà ẹ máa ṣe wáàsí fún wa. bó lẹ́sìn máa invite àwọn àfáà wálé lọ́dọ̀ yín bó sì ṣẹ́jú mẹ́wàá kan ṣe wáàsí tí ó kú nípò àtibáyín fi yàsín kalẹ̀ abáyín ṣe ìsáwákà kalẹ̀ àti délé yín lánàá àbáyín gbogbo àwọn yín ò jẹ́ kí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ó máa dé báwọn àfáà látànẹ́tẹ́lẹ̀ tọ́lọ́run fi hàn àfáà súnà ti ń parẹ́ díẹ̀díẹ̀. mọ̀kàn yà lọ síbẹ̀ òní ẹlọ́lọ́run bá fún ní kápá bẹ́ẹ̀ ẹja máa dáwọn nǹkan yẹn padà sínú ilé wa díẹ̀díẹ̀ ká sì worú àwọn àfáà wo la lè máa pè wá kìí sàn àwọn àfáà tó tún máa sọ fún wa pé sáré o ayé ò ṣe é dágbé o tèbí kan lọ sọ ní ìsìn pé kóhun sá ti ráyé òun ṣe in tó kàn òun ni kóhun ráyé òun ṣe. gbogbo ẹ̀dá tí bá ń sọ gbólóhùn kóhun sá ti ráyé òun ṣe ẹ lọ fura. ó ti gbọdọ̀ láwọn kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóhun ṣe ń ráyè tiẹ̀ ṣeun ayé àwọn kan máa bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ànábì ní ẹnìkan kò lè tí ìjólùgbàgbọ́ òdodo tí tó fi jẹ́ pé déédéé tí ń fẹ́ fún ara rẹ̀ ní ó máa fẹ́ fọ́mọlàkejì rẹ̀. déédéé tí ń fẹ́ fún ọmọlàkejì ń gẹ́lẹ́hùn ló náà máa fẹ́ fúnra rẹ̀ déédéé tó náà sì ń fẹ́ fúnra rẹ̀ ní ó máa fẹ́ fọ́mọlàkejì. Ànábì ní wallahi lam yu'min. Ànábì ní kéètì ìdí mùmínì gidi o. Man bata shab'an ẹni tí bá ń sùn ní sùn pé èmi ti yóò ń tèmi wa jaruhu ja'in táwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ tẹ́bí sì ń pa wọn. kò sí bẹ́ẹ̀ ni kó ṣe máa du ayé mi àwọn kọ̀ọ̀kan máa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí nǹkan máa ṣe wọ́n yóò máa wẹsẹ̀ níbi káyé rẹ̀ ó lè dá kò sí tí ò ní lè wẹ̀ nú ọṣẹ yóò máa so oògùn kò sí tí ò ní lè fi so oògùn nínú àwọn tí fi ń so oògùn ìntara àdúgbò rẹ̀ ó máa forí kó mbẹ́mbẹ́ ọṣẹ kan bẹ́ńlẹ̀ Yorùbá ọṣẹ ẹ̀fọ́rí túlù ni tọ́nà wọn bá lọ àwọn afáàn sábà bíi tí wọ́n pariwo rẹ̀ pé ẹ má lò ó mọ́ àwọn èèyàn sì ń lò ó dọ̀la tí wọ́n bá wẹrí ń tán ọ̀rọ̀ kan wá ṣe láàrin àwọn arábìnrin kan àwọn afáà ṣe ọṣẹ yìí fún un wọ́n ń béèrè pé ẹni tí ń bá ti fọ ọṣẹ yìí tán
kí inú á dà síta ẹni tó bá rìn kọjá tó tẹ omi yìí mọ́lẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí wọ́n lé lẹ́yìn ọ̀kọ́ orí fífọ́ tí ń ṣẹlẹ̀ sí wọn ni ó padà sórí tiẹ̀ ẹ ti rí nǹkan báwọn irú ẹni wá yarí olóhùn ò lè lórú ẹ̀ ìmá nínú olóhùn ò lè lórú ẹ̀ o nílẹ̀ Yorùbá wọn lẹ ẹni ẹlẹ́ni nínú ẹrù sanni ẹrù tẹ gbélé sanni lórí nsóhun lónìí ṣe bẹ́ẹ̀ dá tiyín mọ́ tiẹ̀ ni ó ní tiẹ̀ tí ń rù tẹ́lẹ̀ wá tún fi tiyín náà kún ìbàjẹ́ tí ó wà nù kéèyàn máa du ìgbésí ayé tiẹ̀ nìkan nù Islam ò ní ká du ìgbésí ayé tiwa nìkan kódà àríkà lọ́dọ̀ ànábì pé bẹ́yàn bá ń gbé ládùúgbò kan tára àdúgbò wa ń bẹ̀rù rẹ̀ ìtìkọ́ àṣàrìhì nítorí aburú ọwọ́ rẹ̀ kò ní sí nínú ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. So Islam nìyẹn o tó yẹ kẹ́ ẹ máa preach fáwọn èèyàn lójoojúmọ́ àwọn àfọwọ́ jáde wọ́n máa pariwo ìwọ tí wọ́n bá sálàdà tó bá wọlé ajẹ́ pé sáàfà ni ṣé kí wọ́n sọ ọ̀làdà gẹ́gẹ́ ní ojú ipa àfà ni olórí ibú ni ọba kò wulẹ̀ yẹ kí wọ́n ronú àdá lọ sọ́dọ̀ rẹ̀ nígbà tó bá jẹ́ àfà gidi tó dúró lórí òdodo kò yẹ ká lè ronú àwọn nǹkan ẹ bá mú yóò máa fa àwọn nǹkan bí alúmọ̀ Nabi sallallahu alaihi wasallam ẹ wá jí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi díẹ̀díẹ̀ nítorí 30 ṣẹ́jú náà ni mo ní ọ̀rọ̀ mi àkọ́kọ́ mo ní mo ṣe fídíò kan jọ tí mo send message sọ́dọ̀ Mufti Diyari lórí ọlọ́mọ mi kẹ̀kẹ́ sàláfíà wọn ó sì tètè bá ní dá wọn padà sójú ọ̀nà súnà Nabi wa Muhammad sallallahu alaihi wasallam nítorí pé ojú ọ̀nà tí wọ́n ń tọ̀ yìí ojú ọ̀nà àwọn ṣéhù ni ojú ọ̀nà àwọn ṣéhù ni kìí sí ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń bá rírú wọn lò ẹwà dúró thousands tí ó ṣe kíni o tí ó tẹ̀lé wọn ẹnìkan kọ́ ń bì pé àfà is not a work stop setting camera every day go and look for job inú àwọn tá à ń sọ ni àwọn ò ní nkẹ́kẹ́ tí wọ́n fi sànú àwùjọ tí wọ́n bá tún rẹ́ni tí ó tún mú un tó ní díẹ̀ lábẹ́ khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu àwọn ò ní wọ́n tún rẹ́ni tó ní tó fẹ́ ná díẹ̀ wọ́n tún discourage ẹ̀ inú àwọn tá Nábì ni wọn ò ní bọ́lọ̀ dáadáa Allah ni wa yamna'una al-ma'un inú àwọn tí Suratul Ma'un sọ pé ara'ayta alladhi yukadhibu bid-din fadhalika alladhi yad'u al-yatima wa la yahuddu 'ala ta'amil miskin fawailun lil musallina alladhina hum 'an salatihim sahun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ní orírun kí o a sì lè máa tójú bọlé ara wa ibi tá ti pàdé tá ṣàlàyé ẹ̀rẹ́ àwọn tí ń kírun pẹ̀lú sí àrími àwọn tí ń kírun tí wọ́n ti gbàgbéra lórí ìrun alladhina hum yura'una Allah ni wa yamna'una al-ma'un àwọn tí wọ́n ní nǹkan wọ́n ní nǹkan wọ́n wá lè fi tọrẹ fẹ́lòmí òkè sí gbogbo inú ilé àwọn èèyàn láàmà lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti wá jẹ́ pé olókọ̀ mi tó ti wá ń jẹ́ ti wá jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n yẹ wọ́n tó kọ̀ rẹ sọ ẹ̀wọ̀n tó kọ̀ rẹ sọ so irú àwọn eléyìí táwọn ta lọ́lọ́run bá ń ṣe láìfù lọ́wọ́ irú àwọn tí lọ́mọ kọ́mẹ́ǹtì síbẹ̀ nu pé ó kú iṣẹ́ so táwọn kan bá jáde ta fẹ́ dìbọ́ǹkì irọ́ táwọn àfáà rú àwọn eléyìí ń pa wọ́n àmọ́ kọ́mẹ́ǹtì ranù sọ́dọ̀ tiwa torí tí ẹ̀kọ́ la fi jáde èmi kọ́ mo sì ra fóònù àti dátà fún ọ kíkó nù ìgbésí ayé rẹ láti tan dátà wo ohun tí mò ń ṣe gan ọ ń jẹ́wọ́ yí pé nǹkan sì kú nù ayé rẹ tó ẹ̀kọ́ lọ́wọ́ bọ̀ tún ṣe abẹ́lọ́hùn ọkùnrin tí ń kọ́mẹ́ǹtì yìí náà mọ́jọ́ ọpẹ́ mọ́jọ́ jìnà jóun náà lè máa pèpè sójú ọ̀nà súnà Nabi sallallahu alaihi wasallam anábì ní àdúrà tẹ́ máa ṣe fún wọn náà ni pé Allahumma ihdi qawmi fa innahum la ya'lamun torí pé àwọn eléhùn wọn ò lè fún wàrà bí wọ́n ṣe máa pè àmọ́ wọ́n lè dá lọ́wọ́ ara nù èmi ti sọ látọ̀jọ́ èmi ti ń sọ lórí mídíà mo ti ń sọ pé èmi ò sọ̀rọ̀ kẹ́nìkan kó lè mọ̀ mí ń bẹ̀ àmọ́ mò ń sọ kémi náà lè bá máa túnra mi ṣe gbogbo tí n bá sọ pé ọ̀dà ní ìsìn kò ní dá kẹ́ ẹbí mi náà ń bẹ̀ máa mú mi sí ìyàn lọ́wọ́ àwọn mo ní mo wá sọ̀rọ̀ kánjọ́ tí mo sọ̀rọ̀ níjẹta àbí jẹrin rárá ìpọ́jọ́ Monday ọjọ́ Tuesday yawmu thulatha lálẹ́ níbẹ̀rẹ̀ fídíò yẹn mo sọ̀rọ̀ kan nípa alhalfu bil Qur'an mo gbọ́dọ̀ clear rin kódà tí ó bàbá ní gébẹ̀ náà ẹ̀dàkọ̀ ẹ̀bá ní gé torí pé anábì ní az-zulmu zulumatun yawm al-qiyamah gbogbo tí a ń pè níran àbòsí tán yányá òkùnkùn ni ó jẹ́ fẹ́ni tí bá ń ṣàbòsí tó bá dọjọ́ ìgbéda al-qiyamah so mo á wo fídíò àfáà Làbíbù lágbàjì bí tí wọ́n ti ń sọ rí pé àwọn fi Kùránì búra mo ní mo lè ka fídíò wọn tó pọ̀ tó ẹgbẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ mo fi Kùránì búra tó bá ṣe yí pé ní wọ́n fi Kùránì búra ìkànnà ọmọ ìyá tóníjọ́ yẹn mo kọ̀ndẹ́mù ìmọ̀ fi Kùránì búra pẹ̀lú hadithi man kana halifan falyahlif billah aw liyasmut anábì ní bẹ́ẹ̀ bá búra ẹ̀fọ́ kọ́ ọlọ́run búra àbí kẹ́ ẹ dákẹ́ láfi ní àwọn huruful qasam gẹ́gẹ́ bí alwawu tá a sọ pé wallahi a sì ní alba tá a sọ pé billah
a sì ní àtàù tá sọ pé tàlá. So tí yóò bá fi nǹkan míì búra nínú tó bá dẹ́dà ni tó dá gẹ́gẹ́ bí Kaaba lápèjúwe á ní wa Rabbul Kaaba. Èyí tẹ́mi gbọ́ yí tẹ́lẹ̀ ni pé wa Rabbul Qur'an, ọba tó ní Qur'an. Ìkan náà àwọn ọmọ ìyá wa mẹ́sẹ̀jì mi ó private chat mi pé ustaz ẹ dákun ẹ lọ go deep níbi research yín lórí ọ̀rọ̀ al-halfu bil Qur'an. Lẹ́ẹ̀kan náà mo wọ library lọ mo gbé àwọn tírà tí ń bẹ lọ́wọ́ mi jáde. Kí ojú làwọn àfóònù àkídà mo pàdé fatawa bàbá Uthaymin, mo pàdé ti bàbá wa Ibn Baz, mo wọlé sórí Google náà pé jẹ́ n tún fi wò ó sí kó má jẹ́ pé ọ̀nà kan lójú kan láfi wò ó. Ìgbà tí mo débi mas'ala al-halfu bil Qur'an lil amanati al-ilmiyya, àwọn àfáà fẹnukò lórí pé yajuzu al-halfu bil Qur'an. Wọ́n lọ tọ́ka fi Qur'ani búra pé mo fi al-Qur'ani Ọlọ́run búra. Wọ́n ní li annahu sifatun min sifati Allahi subhanahu wa ta'ala. Wọ́n ní torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni li annahu kalamullah wal kalamu sifatun min sifati Allah. Wọ́n ní torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni al-Qur'an. Tó bá dẹ́dà náà sọ́nú al-Qur'ani fún ara rẹ̀ fún Ànábì pé ọ̀rọ̀ wọn Ọlọ́run ni al-Qur'ani jẹ́. Ìgbà tó ti wá jọ́rọ̀ Ọlọ́run, a sì gbọ́dọ̀ fi ròyìn, a gbọ́dọ̀ fi t'Ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ rinlẹ̀ pé ọba dẹ́dà ọba tí máa sọ̀rọ̀ ni. Àwọn ata jẹ́ mùsùlùmí á fi rinlẹ̀ pé ọba tí máa ṣe kíni o, ọba tí máa sọ̀rọ̀, ọba tí ń gbọ́, ọba tí ń rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sífàtì rẹ̀. So mo sì wá kà mo mẹ́sẹ̀jì ẹni ibi táwọn òtí ẹ̀ tún rán mi dé, mo tún sẹ́ndì ẹ̀ sí wọn débẹ̀ pé ìbáyìí mo tún kà sí o. So lágbọ́nrin eléyìn èmi ni mo jìtá. So èmi ni mo jìtá lágbọ́nrin yìí. Kéyìn ó fi al-Qur'ani búra pẹ̀lú pé mo fi ọ̀rọ̀ Ọlọ́run búra kò sí láì fi ń bẹ. Àmọ́ ìta gbọ́dọ̀ kankan mọ́ sí ni pé kéyìn ó gbé Qur'ani dání. Lẹ́yìn tó kọ́mọ̀ nílẹ̀ Yorùbá pé gbogbo ègún tí ń bẹ nínú Qur'ani kó máa jẹ́ tèmi, eléyìn ò correct nínú òfin ẹ̀sìn wa. Eléyìn ò correct nínú òfin ẹ̀sìn wa. Kódà tó fi dọ́dọ̀ ọkọ àti ìyàwó tí wọ́n jọ kẹ́fìn sí náà sọ̀rọ̀ àwọn. Èyí tó wà ní sọ́ọ̀tún náà rí pé tí ó bá lẹ́lẹ́rìí wọ́n kàn búra náà ní kéde pé wọ́n gbé Qur'ani jáde tí wọ́n fẹ́ ṣe mubahala gan wọ́n kàn búra ni. Wal khamisatu anna ghadaba Allahi alayha. Tó bá wá di bí ẹlẹ́ẹ̀karùn tí wọ́n ti búra lẹ́ẹ̀mẹrin tó ẹ kọ́kọ́ ni ó parọ́ mọ́ ìyàwó àbí ìyàwó ló parọ́ mọ́kọ tí ó sì lẹ́lẹ́rìí tí ó fi jẹ́rìí rẹ̀ yá tó bá ti ṣe wallahi lẹ́ẹ̀mẹrin yá ní Ọlọ́run tó bá ṣe yí pé ní èmi ni mo parọ́ mọ́ ìbínú rẹ̀ Ọlọ́run anna ghadaba Allahi alayha, ìbínú rẹ̀ Ọlọ́run kó máa ṣẹlẹ̀ sí. Tó ẹ pé ìyàwó náà ni ó búra ń bẹ̀rùn yóò ní anna ghadaba Allahi alayhi, ìbínú Ọlọ́run kó máa ṣẹlẹ̀ sí ìtọ́jọ́kùnrin bí wọ́n ṣe sẹ́nu. In kana min al-kadhibina in kana min as-sadiqin. So bó ṣe wà nínú nasu Qur'ani nù. Ọ̀dà kò sí wàhálà Abu Nabil ẹsẹ̀ ń di ẹ̀. So kò sí láìfí ń bí ọmọ akẹ́kọ̀ọ́ ní ó ń kálukú. So àwọn èsì ìdépò ká máa ṣe ìfúta pé táwọn ti wá ní ká rọ́wà sí àwọn àfà. Èyí tá bá yìí sọ tí ò lọ tàbá ti ráwọn èèyàn tó pè á sákèèsí á jáde padà ní proof adamant lórí ẹ̀ pé ní tàbá ti sọ lábẹ́gẹ́ àwọn òtí dé level ká máa sọ pé ní tàbá sọ ní abẹ́gẹ́. Àmọ́ lọ́dọ̀ àwọn ọmọ ilé kí ó wà á máa kọ́ wọn ní tí á fi lè bọ́lọ̀ ń dáadáa látara wọn. A gbọ́dọ̀ gbìngbè kò gbèsè hàn lórí ìdínú tó jẹ́ padà torí pé ń bẹ́nu àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ táwọn wà nípò ọmọ kí ó sí wa ta àtúnjọ ń kọ́ra wá ń kí ó lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ní kọ̀rọ̀ kan ní kankan. So táwọn náà bá ń gbọ́rù nǹkan yìí wọ́n lè pè wá bí wá lè pè al-halfu bil Qur'an. Ó dẹ̀ ẹlòmí a máa fi ẹlòmí ní ọ̀sọ́ọ̀sù wájú sọ pé àlè fi Qur'ani búra ni mo ti tún sọ lónìí o. Kò sí láì fi inú tẹ́ bá gbọ́ tẹ́nìkan bá sọ pé òun fi Qur'ani búra. Qur'anu kalamullah, al-Qur'anu kalamullah wal kalamu sifatun min sifati Allahi azza wa jalla. Kò sí láì fi inú ká fi tó bá jẹ́ ròyìn ọba dẹ́dà ká fi búra. Bẹ́lẹ̀ yóò ṣe lábẹ́lẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi tí wọ́n á sọ gẹ́gẹ́ Fadilatu Dr. Imran Abdul Majid Eleha hafizahullahu ta'ala, mo kàn fẹ́ gbà wọ́n náà yíyànjú nítorí pé olólùfẹ́ wọn púpọ̀ ni wá. So wọ́n sì ṣí ilẹ̀kùn ká ní access sí wọn, wọ́n ṣí sọ́dọ̀ wa. Àmọ́ èmi ni jímọ́mí ìrọ̀bọ̀ ọjà ibò wà ní ọmọ dádì ẹ ṣeun. So èmi ni kò fi bẹ́ẹ̀ sí kí n máa lọ wọ̀ sí ìyàn lọ́rùn lẹ́yìn tá a sì mọ̀ pé ní iná ẹni tó bí sí inú ayé púpọ̀ ni. So ẹni tó bí sí púpọ̀ ni. So ẹnìkan kọ́ bí pé we cannot use Quran for ìbúra o. Kìí ṣe pé fún ìbúra pé a gbé Quran kalẹ̀ là ń sọ o.
kéde pé a gbé kùránì kalẹ̀ ọya ìwọ náà ọya ẹ fi kùránì búra ilé nǹkan là ń sọ ẹ mọ́ sì mí gbọ́ o kéde pé ká gbé ìsìn wa gbé kùránì dání kéde pé kéèyàn gbé kùránì dání báyìí pé ọya ìwọ náà fi kùránì búra rárá o ìtàn sọ ń bẹ̀ ni pé alihalifu bil kùrán kéèyàn sọ pé òun fi ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ́nu alukùránì búra sọ àwọn afárasí yẹn náà rẹ̀ pé kìí ṣe pé yẹn wọ́n á gbé jíldù rẹ̀ awọ rẹ̀ dání tí wọ́n máa sọ pé kódà ojú ẹlẹ́dàá rẹ̀ tó kùránì mo gbé dání ìrárá o ìyẹn kọ́ wọ́n sọ o ẹ̀ ń bá wa ní ọ̀rọ̀ míì lórí ẹ̀ ẹsẹ̀ ń di ẹ̀sìn mi kí n ka o àmọ́ ní tẹ́mi ká o náà ni pé yajuzu lhalfu bil Qur'an Abu Uthaymin ibi tí wọ́n dúró sínú Ibn Baz ibi tí wọ́n dúró sínú àtàwọn kódà àáfàá tèmi tó kọ́ mi ní fíkìú ní Emirates Fadilatu Dr. Aziz Farhan Al-Anazi ìkànnì àwọn àgbà tí wọ́n jẹ́ mufti ní Sharikọ ni wọ́n àwọn náà tọ́lá wọn fún wa ní access ká máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n máa chaati wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá fẹ́ béèrè so wọ́n confirm ẹ̀ pé yajuzul halfu bil Qur'an ẹ̀dá kò so ti yé báwọn ẹ̀ ń bá wa lé opinion mi albab maftuh wal qalb maftuh àjọ fi hàn ra wa ní mímọ̀ ibi tó yẹ ká jọ dúró sínú kò sí láìfi kankan bẹ́ẹ̀ abẹ́lẹ́ wọn bá dé dáwà kó jẹ́ ká gbọ́yé wa kó máa tó pọ̀ sí jù báyìí lọ Dr. Imran Abdul Majid ọlọ́mọ́fin kankan sàláfíà wọn so wọ́n ti wà nípò wọn jẹ́ ní kankan ní ká máa explain ẹni kankan wọ́n ti wà nípò bẹ́ẹ̀ illa li darura ẹ̀ ń bá fẹ́ ṣe súnnà kó ṣe súnnà faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi so torí pé súnnà tó ń kálukú ń sọ as-sunnatu hiya tariqa ojú ọ̀nà kan ni ojú ọ̀nà ta ni ojú ọ̀nà ta Nabi Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ń kálukú náà ṣe ń fọ́lọ̀ àwọn tọ̀ríkù tọ̀ríkọ̀ tó di túrúkù mọ́ ń kálukú lọ́wọ́ ńlẹ̀ Yorùbá àbí ní Nàìjíríà àbí láwọn ìlú mi ojú ọ̀nà ta ni wọ́n tọ̀ ojú ọ̀nà ṣe ò báyìí ojú ọ̀nà ta ni wọ́n tọ̀ ojú ọ̀nà ṣe ò báyìí ó wá jẹ́ yìí fún onísúnnà pé ojú ọ̀nà ta ni wọ́n tọ̀ ojú ọ̀nà ta Nabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam so tí wọ́n bá fẹ́ ṣe súnnà kó ṣe lillahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi ládá tí ó gbà ń bẹ̀ yóò jẹ́ torí tọ́lọ́ àìtàn nábì faman kanat hijratuhu lidunya yusibuha en bá lóhùn fẹ́ ṣe súnnà torí tayé ká máa fún ní 5 million lẹ́ẹ̀kan lóṣù ká máa fún ní 5 million lóhùn torí ṣe súnnà yusibuha ó lè padà rẹni tí ó máa fún àdẹ́wò ni ó jẹ́ sínú ìgbésí ayé rẹ̀ bẹ́yẹn aw imra'atin yankihuha àbí kẹ́ lóhùn fẹ́ ṣe hijira torí pé òun fẹ́ fóbìnrin kan yankihuha lóbìnrin tóhùn fẹ́ fa hijratuhu ila ma hajara ilayhi torí tó ń torí ẹ̀ ṣe náà ni ó torí ẹ̀ rí èyàn lọ lé ké wallahi lazim téèyàn bá lè láníyàn pé òun lọ lé ké kóhun lè bá jẹ́yàn láyé yóò jẹ́yàn láyé lóòótọ́ ike rẹ̀ lè má wúlò fún à ń lọ sí lé ké ká lè bá ṣe kí ni Allahu akbar ká lè dọ́lọ́mà ma'rifatul abdi rabbahu ma'rifatul abdi nabiyahu ma'rifatul abdi dinahu mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun náà ni al-usulu thalatha táwọn afáàfẹnu kò lé lórí téèyàn bá ń lọ lé ké kò gbọ́dọ̀ bọ́ sọnù mọ́yàn lọ́wọ́ ma'rifatul abdi rabbahu láti dọ́lọ́mà tó bá fẹ́ dọ́lọ́mà kò nídìí kọ́ ọ̀sẹ̀ gbowó ń bì kankan ọ̀dọ́lọ́mà bí ta'allumi pẹ̀lú kọ́ kẹ́kọ̀ọ́ fanzur amman ta'khuduna dinakum ẹ wọ̀dọ̀ àwọn tẹ́ẹ̀tì lọ́wọ́ ma gbàmọ́ yín inú àwọn tá a lè gbàmọ́ lọ́dọ̀ wọn àfáà súnnà tọ́lọ̀ ní kojú ó tó nílẹ̀ Yorùbá yìí Ọlọ́run lò wọ́n sábàbí tó dáa púpọ̀ wọ́n pèpè síbi tó bá dẹ́dà torí ẹgbẹ́ àwọn ànábì Ọlọ́run dìde walaqad ba'athna fi kulli ummatin rasula ani ibudullaha wajtanibu taghut gbogbo ẹni tí ó bá máa jẹ́ àfáà nílẹ̀ Yorùbá ìsọ̀lú mi tí ó bá ti lè pèpè síbi tọ́lọ̀ ń bá fẹ́ àti ànábì rẹ̀ kò lè jẹ́ àfáà tí ó bá ti pèpè síbi eléyìí wọ́n ni ó máa pèpè sí lẹ́bìrì wọ́pọ̀lọpọ̀ àfáà ibi wọ́n ń pèpè sí ibi ẹbọ ibi wọ́n ń pèpè sí ibi ogun ibi wọ́n ń pèpè sí ibi ìkọ̀yìn sọ́lọ́hun ká tó kọjú sọ́lọ́hun. àní ibudullaha ẹjọ́ sìn fọba dẹ́dà Ọlọ́run ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddina hunafa aina al-ikhlas fil qawli wal amal nígbà táwọn afáàn ṣe definition tán pè ní as-sidq òdodo wọ́n ní mutabaqatul qawli wal fi'li lil waqi' kó yẹ pé n ti ń jáde lẹ́nu rẹ̀ àti ti ń ṣiṣẹ́ lára rẹ̀ al-amalu bil arkan aw al jawarih n ti ń jáde lára rẹ̀ ti ń bẹ ní iṣẹ́ òun kó yẹ pé ní nǹkan kan náà ni ó máa jẹ́ n tó ń sọ jáde kò ní contradict ti ń bẹnu wà rẹ̀ ẹwà àwùjọ lónìí inú tí ò jẹ́ kí àdúrà gbà má inú àwọn ọ̀rọ̀ tí mò ń bọ̀ wá sọ lálẹ́ kọ́lọ́n sọ ẹ̀mí wájà lé lọ mo bẹ̀ lọ́n bẹ́ẹ̀ kọ́lọ́n tún jẹ́ ráyè wá padà lálẹ́ insha Allah láti wá ṣàlàyé ọ̀rọ̀ àáfàá tí ń tẹnu mọ́ yí pé oògùn yára máa píìkì jàdúrà lọ bàbá rọ ni ń sọ àwọn àṣírí tí mẹ́ńbẹ̀ fún yín insha Allah
Dr. Imran kí má bàyà káàkiri torí àsìkò wa ti ń pé lọ ẹ ti wà nípò níbi tí Nàìjíríà dé lónìí o ẹ ti wà nípò kẹ ẹlẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ẹ ti wà nípò kẹ deliver ntọ́ bá dẹ́dà bá ní kẹ deliver àwa bí ẹnìkan àwọn ọ̀fẹ́ mọ̀ ibi ẹ bá àmọ́ ibi ẹrí ẹ ti máa gbowó kò sí tọ́ka wa kò sí tọ́ka wa torí pé ẹlòmíì ọmọ rí gbóyé pé ẹjẹ́ ń lé kinní kan sí yín ẹ máa bọ̀ wá sí Ìbàdàn àwa ríra wa dá ń bẹ̀ nínú àwọn ìlú tí mo tún rí dá díẹ̀ ìmọ̀ tán o àmọ́ tọ́rọ̀ dẹ́sẹ̀ tí gbọ́ mi ń bẹ̀ tí mo sì mọ̀ lẹ́ni tí mò ń sọ face to face nílọrin ojú wa dáṣẹ́ díẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gba mọ̀ṣúrù tí wọ́n ń gba nǹkan láti Saudi Arabia lẹ́yìn lọ tẹpẹlẹ mọ́ni lẹ́yìn tẹ́ ń sọ kàtàkàtà káàkiri Saudi Arabia lẹ́ múra kẹ̀kẹ́ sí ni ẹ máa bọ̀ wá bàdà àwọn èèyàn ń gba mọ̀ṣúrù láti Malaysia àwọn èèyàn ń gba mọ̀ṣúrù láti Qatar àwọn èèyàn ń gba mọ̀ṣúrù láti Kuwait táwọn tí wọ́n sì ń fún wọn mọ̀ṣúrù wọn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alùsùnà nínú ni àbẹ́sẹ̀ alùsùnà bimujarradi annaka talabta minhumul musa'ada ó béèrè fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ tí wọ́n gbé jáde ní owó ń bẹ́ ń bí ọwà tí ò rẹ́ni náà tàbára àwọn kan tọ́lọ́n bá ṣàánú fún kọ̀ wá bùkátà ká sọ pé gbogbo ẹni Ọlọ́run bá ti wá ṣàánú fún ilẹ̀ Yorùbá ń gbowó ń bì kan gbogbo àwọn kọ̀ọ̀kan tẹ́yìn náà mọ̀ nílọrin gbogbo àwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ mọ̀ níbàdàn bí gbogbo àwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ mọ̀ láwọn ìlú tó ń kálukú náà ti ń gbọ́ mi tí wọ́n èso ní súnnà tí wọ́n sì ń gba nǹkan wá láti Saudi sí wọn ò sí ni ẹ má jẹ́ àmọ́ dákọ̀ ń kálukú náà gbọ́ yé so kò sílẹ̀ kò sẹ́ni tí ó sọ fún yín pé láì fi ń bẹ́nu kéèyàn ọkọ̀ tọ́lábù lọ sílùú kan pé ẹ dákun o pẹ̀lú iṣẹ́ tí mo gbé dání mo ní ìdìrànlọ́wọ́ àwa èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yín nìsín èmi tí mò ń bá yín sọ̀rọ̀ tí ń bá rọ́nà pé wọ́n ń gbowó ń bì kan tí máa sì fowó ṣe ń bẹ́ ńlẹ̀ kéde pé èèyàn lọ gbowó ń bì kan fi ń ra mọ́tò là ń sọ àbí fi ń kọ́lé ara rẹ̀ àbí fi ń gbọ́ bùkátà gbèsè ayé rẹ̀ bùkátà ní bẹ́ ńlẹ̀ nísìn ilé kí ó lára náà wáyé nísìn inú àwọn prógráàmù tiwa táwa nílé kí ó ní pé ilẹ̀ ń bẹ tá a gbé kalẹ̀ àwa òkú gbogbo ọmọ tọ́lọ̀ ń bá ní kọ́ máa jáde lọ́dọ̀ tiwa ń bì níwọ̀n àbọ̀ ọdún tí a bá fi ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tó bá ti kù ọdún kan àbọ̀ àbí méjì tí wọ́n jáde a nílẹ̀ tá a fẹ́ fi kọ́ ilé ìdánilẹ́kọ̀ọ́ míì yàtọ̀ sí ilé kéw tí wọ́n fi máa ní sí ọwọ́ kan lọ́wọ́ tọ́kàn wọ́n balẹ̀ sí kan tó jáde kó ilé kéw a dẹ̀ ti rìn dọ́dọ̀ àwọn tí wọ́n ti volunteer pé tó yẹ pé fashion designer náà fẹ́ kọ́ èmi ò bá yín kọ́ wọn tó yẹ pé food and nutrition èmi ò bá yín kọ́ wọn àwọn tí wọ́n máa ṣe bí àwọn bakery tí wọ́n ń ṣe àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ò bá yín kọ́ wọn kódà POP náà fẹ́ kọ́ á bá yín kọ́ wọn weather náà fẹ́ kọ́ á bá yín kọ́ wọn barbing salon náà fẹ́ kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàti láwọn tí wọ́n fẹ́ àsìkò lẹ̀ pé tó bá ti dàsìkò náà ilẹ̀ sì ń bẹ tá a fẹ́ fi kọ́ building tírú èmi bá wá rí lẹ́tà kan kọ sílùú kan tí wọ́n wá sẹ́ndì owó sí mi tí mo fi ṣe irú nǹkan kí lẹ́jọ́ ti ń bẹ bàbá yìí wá ń sọ wọn ò jẹ́ wá ní explanation kankan sísọ tí wọ́n sọ jáde nǹkan àbùkátà rẹ̀ àmọ́ wọn kàn sọ láti lè jẹ́ ọmọ jésì ọ̀rọ̀ fẹ́ni tí ń sọ kóhun nídìí 5 million kóhun tó lè máa ṣe súnà anabi sallallahu alaihi wasallam ṣé torí wọn fi ní kán ṣe ni ok ṣé ká gé sòkòtò nìkan ni wọ́n ń pè ní kán ṣe súnà ni ṣé ká fi irun gbọ́nlẹ̀ nìkan ni wọ́n ń sọ pé èèyàn ṣe súnà ni láà kìí ṣe bẹ́ẹ̀ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí nìsín ọ̀gá mi ń bẹ tí mo kọ́ ṣe táìsì lọ́dọ̀ rẹ̀ ìgbà tó di pé a lọ lé ikú tán bàbá wa sọ pé àwọn fẹ́ ká kí adé lọ bá a ṣe ń kẹ́kọ̀ọ́ kan tán wọ́n tún ní ẹ̀kọ́ tí ì tó tún kẹ́kọ̀ọ́ sí ojú ọ̀nà ẹ̀kọ́ ńlá wà tó fi di pé ká padà wá sọ́dọ̀ ọ̀gá pé a fẹ́ wá sí ọ̀gá ní àáfàá mi àlè gbà yín mọ́ o ẹ máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa ni ọ̀pọ̀lọpọ̀ bí a ti fẹ́ kẹ́kọ̀ọ́ ńlẹ̀ Ìbàdàn tí wọ́n dá wa bàbá ìpè láìláì rárá o àlè kọ́ ẹlẹ́kọ̀ọ́ mọ́. so tí ẹ̀ bá wá ń gbowó láti ibì kan kó ṣe é pé ní àníyàn tẹ́ ẹ fi ń gbowó yẹn wá náà lẹ́ ń fi ń mójútó ẹ̀yin tẹ́ ń gbowó torí àwọn ọmọ òrukàn ẹ̀ná láwọn ọmọ òrukàn lórí ẹ̀yin tẹ́ ń gbowó nítorí pé àwọn opó ń bẹ nítòsí yín ẹ̀ná láwọn opó lórí tó bá ti di pé ẹ̀ ń gbà á láti ilẹ̀ Lárúbáwá àbẹ́ ń gbà láti ìlú kan tẹ́ ẹ̀ ná síbi tó yẹ kẹ́ ẹ̀ ná sí ìbálẹ́jọ́ ọbú ní ọ̀jẹ̀ fún yín ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ láti rí àwọn right up oríṣiríṣi kí ló dé sẹ́yìn ẹ̀yin onísún ẹ̀wẹ̀ náà ọmọnìyàn náà ọmọnìyàn ọmọ jẹ́ tẹ bá rẹ́ nìkan tí ń ṣe súnnà ìyẹn ò ní ọmọ ní kí ìtanú ẹrù rẹ̀ ìyẹn ṣe súnnà ò ní ọmọ ní lára ò ní ọmọ bẹ́lọ́n kọ́ lóhun kóhun yọ lẹ́fìrí àwọn àfa àwọn ọkọ̀ tíra lórí alhassad wà ìlàjùhù kéèta àti bò láti máa bọ́ lọ́wọ́ rẹ̀ ìdánwò kan látọ̀dọ̀ Ọlọ́run ni kéèta jẹ́ ìlara jẹ́ ìyẹn lèyàn máa bẹ́lọ́n pé Ọlọ́run ṣàánú mi ń bẹ Ọlọ́run ṣàánú mi ń bẹ Ọlọ́run ṣàánú mi ń bẹ odidi àdúrà lèyàn máa ṣe lórí ẹ̀ o àbẹ̀lọ́ ọba dẹ́dà wa gbogbo ẹ̀yin tọ́lọ́run ti ní ẹga
Ọlọ́run má jẹ́ ẹ jábọ́ láíláí o. Àwa náà nísìnyí a rí i pé ojú ẹ̀wọ̀ àfáà kan bẹ̀ ìbá gbé fídíò wọn wá, so mo àmà padà wá lórí fóònù mi tí n bá rí lálẹ́ mo lè play rẹ̀. Àfáà yẹn ní gbìyànjú púpọ̀ lórí TikTok àtàwọn pages wọn míì, mo máa ń bá àwọn fídíò wọn pàdé. Ó dà pé Àdàbíyà làfáà náà oníkálùkù ti máa fún àwọn slender báyìí, mo ti gbàgbé orúkọ wọn ni, so fídíò yẹn ò wá sí ní tòsí ń bì. So àfáà yẹn nígbà tí Ramadan náà ń parí lọ, wọ́n wá sọ̀rọ̀ kan, wọn ò sọ ní sọ yìí pé bóyá káwọn la, àmọ́ wọ́n sọ, èmi gbọ́ àárín yẹn ó tọ́ọ̀chì mi pé ẹnì nísìnyí àwọn èèyàn ń kọ́mẹ̀ntì pé à ń gbádùn yín, wọ́n kọ́mẹ̀ntì sórí prógrámù àfáà yẹn, ọmọ kọ́mẹ̀ntì àfáà yẹn lójoojúmọ́ táwọn fi tán wọn ò lè má fi dánilẹ́kọ̀ọ́ lẹ̀. So àwọn èèyàn ti máa fáà tí mò ń sọ yìí, kódà àwọn èèyàn mú tíra dání sọ̀rọ̀, Ọlọ́run mọ bó ṣe prógrámù ọpọlọ wọn, gbogbo tí wọ́n máa sọ pátá orí ni. Wọ́n slender báyìí padà gbé wá lálẹ́ inshallah tọ́lọ́run bá ní kí prógrámù wáyé lálẹ́. So àfáà yẹn wá ń sọ níparí fídíò wọn yẹn pé láti gbà táwẹ̀ ti bẹ̀rẹ̀ tó fi kù sáàtà táwẹ̀ ọ̀tàn yìí, àwọn òtí ẹ̀rẹ́ nìkan kan ti ẹ̀ sọ pé ní nǹkan àwẹ̀ rí. Dédé báwọn ti sọ́hun ó tọ́ọ̀chì áàtì tèmi náà pé gbogbo bíkíbi ní gbogbo ààyè ní. Bẹ́ẹ̀ làwọn kan sì ń bẹ táwọn òtí ẹ̀ tó yẹ pé ayé kan mọ̀ wọ́n fà ládùúgbò wọn lásán, àwọn èèyàn kan máa dá nǹkan jẹ sọ́dọ̀ wọn bí irú àwọn àfẹ́ Èkó. Irú àwọn àfẹ́ Èkó ní sàwọn gbádùn ní Ramadan, àmọ́ àwọn ìlú mi ń bẹ bí Ìbàdàn bíbí bó o sí ọjẹ́ nì. So lókàlùkù fi tètè lọ mójú tó sẹ́, ọgbọ́dọ̀ níṣẹ́ tí ó máa mú kẹ̀kẹ́ wá. Báwa ṣe nílé kí ó tà ń kọ́ àwọn ọmọ atúníbi tá a tún ti ń tíìchì níta ń bò míì tá ń gba sálárì ń bẹ. So yóò lè dúró kalẹ̀ pé nǹkan báyìí ní kíní kankan ilẹ̀ Nàìjíríà ká tiẹ̀ mọ́sọ̀ àwọn ìlú mi. Nàìjíríà gangan ó sì ká mi lá kí ló ẹ jẹ́ ń wo lórí TikTok mi yìí ń bí náà. Ẹnìkan sọ pé please sir bring this video. Ẹ dákun pẹ̀lú ògo Ọlọ́run iwájú Abdulsalam. Ọlọ́run ó jẹ́ kí iná wà lálẹ́, ń gbìyànjú àti ṣe fídíò lálẹ́. Kò kẹ́ ẹ dákun kẹ́ ẹ join wa, màá ti wá fídíò àfáà yẹn sí bóyá lórí laptop mi lọ́wọ́, eléyìí laptop wa. So àfáà yẹn bí wọ́n ṣe ń sọ̀rọ̀, àwọn ọ̀sán sọ pé bóyá ó káwọn la tó dá àfáà yẹn, àwọn tí bàbá rí ibi tí wọ́n ti sọ ìṣàgbé fídíò àfáà yẹn wá. Ọlọ́run ní ká àfáà yẹn ó ní gbìyànjú, ọ̀rọ̀ máa dá lẹ́nu wọn, lábáwá máa dá lẹ́nu wọn. Ó dà pé Àdàbíyà làfáà náà ara wọn máa ń balẹ̀. Ìwọ̀n ń ká mi láńjọ́ tí mò ń gbọ́rọ̀ pé kémi náà tiẹ̀ lówó tí mo tiẹ̀ lè fi sẹ́ndì sínú àkáǹtì àfáà, àmọ́ mo dà láníyàn pé bí iléyá ṣe ń bọ̀ lọ́ọ̀kan yìí mo gbọ́dọ̀ náwó sáfáà yẹn bí ó sì wá mọ ní ọmọ pẹ̀lú ògo Ọlọ́run. So àwùjọ àwọn àfáà kan bẹ, wọ́n ní gbìyànjú, wọ́n ní mímọ̀, wọ́n kọ́ mọ́ kí ó láàárọ̀, wọ́n kọ́ lọ́sàn-án, wọ́n kọ́ nírọ̀lẹ́, wọ́n kọ́ lálẹ́. Kò sáwùjọ bí tí wọ́n ti ń ranrú wọn lọ́wọ́. Gbogbo ẹ̀yin tọ́lọ́ ń kẹ́tẹ̀ ń gbowó ní Saudi irú àwọn bá ń bẹ tẹ́ ẹ gbọ́dọ̀ nílẹ́gbẹ̀ẹ́gbẹ́ tẹ́ kàn máa iṣẹ́ wo ni wọ́n ṣe. Èmi náà àwọn àfáà ń ṣe wọ́n ń ṣe POS nísìn, wọ́n ń ṣe charging, wọ́n ń ṣe nǹkan tí wọ́n sì ń kọ́ ọmọ ń kéw. Kò sí tí wọ́n ń sáfù ju pé wọ́n fẹ́ jẹ haramu lọ. Ibẹ̀ làwọn kan sì ti dúró táwọn ń wá bí wọ́n ṣe máa gba orí táyé pọ̀ mọ́ ti Kẹ́hìndé, ríran sí lágbájá bá yé ẹnìkan jẹ́ kí táyé tí wọ́n lè dá. Gbogbo àwọn tí wọ́n bá dúró lórí dáadáa báwọn ẹ ràn wọ́n lọ́wọ́. So kódà lórí àwọn fóònù wa yìí Ọlọ́run kó ṣàforíjì, èèyàn kan yá àwọn mẹ́sẹ́jì sí mi tẹ́lómi ọkàn kọ́, kódà lómi àwọn fi lábáwá kọ mẹ́sẹ́jì sí ara tẹ́yìn máa rí wáyé pé sáà látàárọ̀ láti kíní kan àwọn òtíjà àwọn òtíṣe nǹkan tààrà ó sì máa nìyàn pé táwọn kẹ́sì ń bẹ tí wọ́n nírú gbìyànjú tó báyìí. Ẹnìkan pèsè ẹnìkan ní can I have his name, ẹ dákun ń dáná ẹ̀jẹ̀ ń sáré wá, Ọlọ́run dákun dín rí àfáà yẹn lórí TikTok mi ń bí o, ẹ dákun ẹ̀jẹ̀ ń sáré wá lórí TikTok mi ń bí. Ìrọ̀dọ́ ní Ọlọ́run jẹ́ tètè rà àfáà yìí o. La ilaha illallah. In plan program àárọ̀ yìí, àmọ́ ẹ jẹ́ ń gbìyànjú, Ọlọ́run ó jọ̀ọ́ kó jẹ́ kí n rí. Ẹ dákun ẹ ó dán fún mi, ẹ dákun. Ẹnìkan that's the link to one of his video. Àfáà Gazali àwọn ti, ẹ dákun ẹ bá ń korúkọ àfáà yẹn gẹ́gẹ́ ní, ẹ jọ̀ọ́. Ẹ dákun ẹ bá ń korúkọ àfáà yẹn, wàláhì àfáà yẹn ní gbìyànjú pọ̀. Ìsọ̀rọ̀ wọn náà sì ní wọ́n ń pèpè síbi súnà Nabi sallallahu alaihi wasallam níbẹ̀ gbára wọn ṣe mọ̀. Ẹjọ́ bá ń korú kìí sí àwọn oníṣòfò, àwọn oníṣòfò kìí sí alùsúnnà. Àwọn oníṣòfò ti ń gba gbogbo, àwọn ń gba tiwọn lójú agbo. Àwọn àfẹ́ eléyìí tí mò ń sọ ìwé sábà lọ sójú agbo, ẹ̀ lè bá wọn lójú agbo. Ìdánilẹ́kọ̀ọ́ orí mídíà ní tiwọn. Ọlọ́run jẹ́ tètè rí kíní Ọlọ́run. Irú kí ló ṣe mí láàárọ̀ yìí o. Ẹlákùnjẹ́ mọ́ bínú, kìí ṣe oníṣòfò ti lọ, ó ti rí admission, free admission, ó ti gbà ń tiẹ̀, ó ti gba Mẹ́kà, ó gba ilẹ̀, ó gba ilé, àwọn ilé nǹkan là ń sọ.
ọ̀rọ̀ kìí ṣe àwọn àdàbíyè ló là ń sọ àdàbíyè àlàáfà yìí kódà ẹ̀ lè bá pàdé lóde Allahumma salli Abdulkadir ká sọ pé àbí ẹyẹ jẹ́ ń tẹ̀ síbẹ̀ wọ́n ní Abdulkadir ni jẹ́ ń sáré wò bóyá òun ni. Yóò sì dùn mí. Abdulkadir sókọ wọn náà nu àwọn èèyàn ní ká sọ dalẹ̀ àmọ́ ẹ jẹ́ n kọ́kọ́ try rẹ̀ Abdulkadir kìí ṣe Rọ̀sọ́fì náà ti gba Mẹ́kà. ẹ ṣe ẹni tó kọ Abdulkadir ká sọ pé òun ẹni yẹn gbà á ẹ jẹ́ nǹkan fi hàn yín kí wọ́n wá fídíò tí mò ń sọ gangan lọ àfáà tí mò ń sọ ni ọ̀dàkùn só clear rẹ̀ ẹ ti dóhùn wọn mà. ni mo bá rántí hadith anabi Muhammad sallallahu alaihi wasallam tó ní tasammu bi asma'il anbiya fa inna ahabba al-asma'i ọ̀dàkùn só clear wẹ́dà lójú orí bá wọn. fa inna asdaqaha al-harith wa hammam wa aqba'uha habb wa murra wípé anabi gba níyànjú ó sì síwá lójú kòrò pé ká máa sọ ọkọ àwọn anabi Ọlọ́run bí ká máa sọ Musa Isa Muhammad Yusuf Yunus gbogbo ẹ̀ báwọn tó wọ́n tún wá tẹ̀síwájú ó ní èyí tó dáa jù tó lọ́wọ́ bá lè kí tó ń kálukú tó ti clear báwọn. péèjì wọn ni Ustaz Abdulkadir ibn Abdulaziz Ustaz Abdulkadir ibn Abdulaziz. So níjọ́ tí mo wá kọ́kọ́ gbọ́rọ̀ tá a bá sọ pé táwọn ẹbí fẹ́ẹ̀ tán o àwọn ò tiẹ̀ rí nǹkan àwẹ̀ lọ́dọ̀ ẹnì kankan ìsì ń bẹ́nu àwọn fídíòsì wọn mo fi máa sọ fẹ́ lómi tí wọ́n máa sọ pé bóyá èèyàn fẹ́ hàn lórí mídíà ní bẹ́ẹ̀ kọ́ ẹ wò àwọn fídíòsì wọn mi ń bẹ tó yẹ pé kódà àwọn ṣe fídíò kan tó yẹ pé 100,000.5 ní ló wò níjọ́ tí wọ́n ń sọ ìròyìn Ànábì àti Abubakar àti Ali ibn Abi Talib ẹ wò 100,000.5 ló wò ẹ wá dákun bí mùsùlùmí ṣe wá rínú ẹni tí wọ́n ń ẹsẹ̀ oúnjẹ àrẹ Ustaz Abdulkadir ibn Abdulaziz sòtọ́lọ́ bá ní kí ààyè padà yọ lálẹ́ tí ń bá wá gbogbo ẹni tó bá ní à ń dùn wọn lọ́wọ́ ẹ mẹ́sẹ̀jì wọn in tó ń kálukú bá ní ẹ fún wọn kì í ṣe pé bóyá èèyàn ń bẹ́ nìkan tọrọ nǹkan lórí mídíà àwọn yìí bùkátà sí kódà tẹ́ ń bá lọ́nà tí a lè gbà máa rówó ń sòdí àbáwọn ìlú mi ẹ connect wọn táwọn ilé ìbá nílé kéw ọmọ ṣàǹfààní lára wọn níbi tí àwọn tí ò yẹ kí wọ́n nílé kéw gan ti ń sáré pé káwọn nílé kéw lónìí láwọn tí wọ́n kọ́ mọ́sáyé tí wọ́n jó ń bẹ̀ tí wọ́n kọ́ mọ́sáyé táwọn obìnrin wọ̀wọ̀ kú wọ́ bẹ̀ tọ́lọ́mọ wá kẹ́rù àwọn kan láwùjọ bí irú àwọn àfáà táwọn sọ ìtí wọ́n tún wá jọ̀dọ̀ tí wọ́n rí báyìí ẹni Ọlọ́run bá kẹ́ àwọn oníkápá bẹ́ẹ̀ ni o miskin obìnrin miskin so kí n padà síbi ọ̀rọ̀ mi tó dásìkò Dr. Imran jẹ́ ní kẹ́kẹ́ explanation ọ̀rọ̀ tẹ́ yìí sọ tẹ́ sọ pé àwọn kan lépa bí ó ti rí náà nù kullu dhi ni'matin mahsud bẹ́ẹ̀ ṣe sọ jáde bẹ́ẹ̀ ṣe sọ orúkọ wọn jáde náà Ànábì náà ṣe rú ẹ̀ sallallahu alaihi wasallam tá a bá padà sínú hadithi Hudhayfa ibn al-Yaman èyí tí kan nú àwọn alásàlátù sọ́njò ní tí wọ́n da ogbó ẹ̀rú àwọn da ogbó ẹ̀rú ń jò ní amúra kankan inna min ashabi ayẹ́gọ́ ni Òkè Oyin in our madrasa wọ́n ní please we need afa at Òkè Oyin àwọn tí wọ́n wà ní irú àwọn àyè báwọn wọ́n láwọn nídìí olùkọ́ kódé èmi ga tí mò ń sọ̀rọ̀ yìí náà nídìí olùkọ́ níbàdàn bí o èmi náà nídìí olùkọ́ ń lé kí ó ń bí o àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ lé kí ó ibi tá gbogbo àwọn tí ń jà ibi tó yẹ wọ́n fura síbi ìjà kan kọ́kọ́ pa ìjà tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní jáde ilé kéwú mi 1,500 bí wọ́n ṣe ń jáde wọn ò rí ilé kéwú lọ mójútó àrólùkọ́ ń lé kéwú àrólùkọ́ ń lé kéwú tí wọ́n káwọn ọmọ ń lé kéwú ń kálukú ń sá káàkiri ni owó ló ń kálukú ń wá káàkiri àyìn wàá mọ lọ́dọ̀ tí yín bóyá yín láwọn olùkọ́ ń lé kéwú yín o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọkọ́ mọ́ ń kéwú mọ́ o
kọ́lọ́wọ́ ṣàánú ni. So mo ní tá bá lọ sínú hadith Hudhaifatu bin al-Yaman radiyallahu ta'ala anhu. So ẹ̀rí pé níjọ́ tí wọ́n ti ogun kan dé tánàbí wa ń sọ fún Hudhaifa pé àwọn kan bẹ́nu àwọn tá a jọ rìn yìí ó ní àṣàhábí fi dàrú mọ́ àfà alásàrátù lọ́wọ́ lọ́dún tó jáde pé nínú àwọn sàhábí mùnáfìkí ń bẹ́nu wọn ọ̀daràn ni wọ́n ètúkẹ́ bá wọn. So wọ́n ètúkẹ́ bẹ́yìn ṣe tú bẹ́yìn bá tú bá wọn èèyàn jọ òun nù. ẹ̀rí nǹkan ó ní fi àṣàhábí ìfìnà àṣàrọ̀ mùnáfìkọ́n ó ní bẹ́nu àwọn ọ̀rẹ́ wa yìí torí pé a ní tó àṣàhábù ń bẹ̀ sí sọ̀hábà inna fi àṣàhábí inú àwọn tí ń tẹ̀lé wá kì í ní ẹlọ owó báwọn àfáà ṣe tú Al-Imam An-Nawawi ń gbà náà sharhu Sahih Muslim ẹlọ bí wọ́n ṣe tú ń bẹ̀ alladhina yansibuna ila suhbati àwọn tí wọ́n fi ra wọn ti síbi pé ọ̀rẹ́ làwọn sí wa tí wọ́n sọ fáwọn èèyàn lọ́pẹ́ àwa àti Muhammad jọ wà ní ìṣẹ́ nǹkan náà sì nírú ẹ̀ láwọ̀rẹ́ anírú ẹ̀ lẹ́nu àwọn abárin pé ọ̀rẹ́ ará ilé rẹ̀ dé ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ará ilé rẹ̀ àwọn ọ̀rẹ́ wa. So ọ̀tọ̀ ní cordial relationship láàrin èèyàn pé wọléwọ̀de mi ọ̀tọ̀ láwọn míì tó yẹ pé casual friendship lájọ́ ń ṣe tabakan pàdé lákìra. So àwọn munafiki ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam idha laqul ladhina amanu tẹ́ má pàdé àwọn mùmìnì qalu amanna wọn làjọ wà náà ní àjọ ń ṣe islam ni wa idha khalaw ila shayatinihim tẹ́ má dọ́dọ̀ àwọn eléri ibú wọn bí ẹgbẹ́ wọn lọ́dọ̀ àwọn tẹ́jọ ń sẹ́fà tẹ́jọ ń sáwó qalu inna ma'akum wọ́n tún láwọn jọ wà ní innama nahnu mustahzi'un wọ́n láwọn kan máa wọlé yìí ṣeré ni o. ó tó di pọ́lọ̀ sọ rìsọ́ọ̀tì tí ó jẹ́ ti wọn pé Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahun ulaika alladhina ishtarawu ad-dalalata bil huda ọlọ́run lérú wọn báwọn àwọn ni wọ́n ń fi ọ̀nà òfó ra ọ̀nà oríire tó yẹ kí wọ́n tán máa tọ̀ wọ́n sì ń fọ́nà òfó bàjẹ́ mọ́ra wọn lọ́wọ́. ọlọ́run ní fama rabihat tijaratuhum kò sówò tí wọ́n lè ṣe tí wọ́n jèrè bọ́ ń bẹ̀ wa ma kanu muhtadin wọn ò tún wá ní sórí rẹ̀ kẹ́yìn. irú àwọn àyìn òun ni Ànábì ń sọ fún Hudhaifatu bin al-Yaman ipe fi ashabi thina ashara munafiqan inú àwọn ọ̀rẹ́ wa tẹ́ rí tó pé tá bá ti dìde ogun àwọn náà tẹ̀lé wa pa wọn ń bá wa lọ tọ́lọ́ sí tásìrí wọn fún apẹ́lẹ́ rí ibú ní ń bẹ nù wọn 12 ń bẹ nù wọn. Ànábì ní fihim thamaniyatun ṣe wọ́n ráwọn 8 kan tí wọ́n ń bẹ la yadkhuluna al-janna nínú àwọn méjèèjì láì 8 kan tún bẹ tí wọ́n tún lé àwọn òtí ẹ̀ ní gbóòrùn al-janna bèlè wọn wọ̀bẹ̀ tí dé parí hadith náà. ìtìmọ̀ àwọn fẹ́ lò ń bẹ̀ ni pé dédé bí Dr. Imran ṣe sọ pé àwọn kan lépa àwọn lóru lọ́sàn-án kágbèsè gbẹ pé Ànábì náà sọ bẹ́ẹ̀ pé àwọn mùnáfìkí kan bẹ tó jẹ́ 12 ṣe wá mọ̀ pé ń bẹ́nu àwọn sọ̀hábà tí Umaru ń bẹ́nu àtàwọn bẹ́ẹ̀ náà sọ̀hábà tí wọ́n lọ bèèrè ọwọ́ Hudhaifa pé ṣé mi ò sínú wọn sá Hudhaifa ní rárá kò sí yín bẹ̀ ìyún òní tẹ́ ẹ bá ráwọn míì tí wọ́n béèrè pé kẹ́ ẹ bá ní sọ wọ́n ẹ má bínú sáwọn ìyún náà wọ́n fẹ́ mọ̀ pé sí wọn ò sí àwọn ọmọ ẹni tí ò bá sì sí ń bẹ̀ kò sí ń bẹ̀ náà nù bẹ́ẹ̀ bá dákọ wọn ni'ma bẹ́ẹ̀ bá dákọ wọn ni'ma náà ni àmọ́ kẹ́ ẹ má dákọ wọn min babi awla kó ń kálukú lè lọ́mọ túnra rẹ̀ sí wọ́n kálùkọ́ lọ máa túnra rẹ̀ ṣe bóò lẹ́ẹ̀sì rẹ̀ ni tó ga gíga ọmọ rọrùn láwùjọ ìsìláàmù tàná kọ̀mọ̀ sáwọn onísúnnà níbi tó ga ọlọ́run mọ̀ gbógo fọ́lẹ̀ lónìí àmọ̀ ti wà àwọn àfáà súnnà mọ̀ ti ń wà níbi tó ga ẹ̀yin náà tẹ̀tún wájú ń súnnà ẹgbẹ́ ẹ̀yin ẹ mọ̀ kó níbi ìlara alhassad ya'kulu alhasanat ó ń kálùkù yín náà lẹ́jọ́ kọ́ kama ya'kulu an-naru al-hatab gẹ́gẹ́ bí náà ṣe máa kàmà ta'kulu an-naru al-hataba gẹ́gẹ́ bí náà ṣe máa jẹgi ìṣẹ́pẹ́ ni ó tòró lára ó ń kéta òun náà máa kírun bá a ti ń kírun kò ní bá nkẹ́kẹ́ lálkìámà tó bá díwájú ọlọ́run ìyẹn láfi gbọ́dọ̀ máa pẹ̀lú àṣàkèsí à ń bẹ lọ́hùn 5 hours on how bring down bẹ́ẹ̀ ni ẹnìkan Ọládìméjì Abdul ó ní are you one of those hypocrites that had meeting for more than 5 hours on how to bring down Dr. Imran? Are you among them all? Or not? Onkaluku náà ẹ̀dá kún kílè mi jámọ́ ibo lè mi ṣe èmi ò sí nú ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ èmi àti wọ́n sọ wọ́n láwọn ẹlẹ́gbẹ́ kan èmi ò sínú ẹlẹ́gbẹ́ ìyìn sì gbọ́wọ́ kankan ń bì kankan alùsùn lè gbọ́wọ́ alùsùn náà máa ń ní àfáà ni.
so gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń lọ fọ́ọ̀dì ẹ̀yin tẹ́ ń gbé lẹ́tà jáde pé wọ́n ń gbowó bí wọ́n gbé ẹ má ṣe ń tálìkì àmọ́ yóò fi bàjẹ́ yín tí ọba dáyàn lójú èyàn dá sí lèmi tí wọ́n ń sọ yìí tí èyí bá gbowó ń bì kankan tẹ́lẹ̀ kan lọ máa gbà wọ́n wúlò láwùjọ o ìlówó lọ́wọ́ wọn náà sì wúlò láwùjọ o gbogbo ẹ̀yin àfáà súnà tọ́lọ̀ ń bá ní ẹmọ̀nà tẹ́ fi máa rówó gbà ẹ máa gbà àwọn tí èso ń súnà ń gbowó ń Saudi o àwọn kan bẹ tí wọ́n fi súnà bojú náà láwọn ìlú kan ìní dákọ ni o táwọn náà sì so ń súnà tó yẹ pé dọ̀la wọ́n lu bàndírì dọ̀la wọ́n fi tẹ̀síwá àkọ́rùn dọ̀la àwọn ọmọléèké wọn gbogbo tí wọ́n pè ń bídíà níbẹ̀ lọ́wọ́ wọn sí náà wọ́n ń gbowó ń Saudi fa tí ẹ sì sọ kékeré wọ́n ń gbà tẹ́yìn náà mọ̀ wọ́n. sòtẹ́ bá rún súnà kan tọ́lọ́ ń bá ní kó máa pààrọ̀ aṣọ àmì ń pààrọ̀ irú èmi nìsín ìmárè lápèjúwe nìsín ẹ mọ̀ tí ẹ jí ń sọ ọmọ nǹkan má lè yàn gba èèyàn tọrọ nǹkan èmi ò tọrọ nǹkan kẹ lórí mídíà so ń tọ́lọ́ ń bá mú wá ọlọ́run náà rí pé mo ń dunnú sí wọn bá ń tí bá mú wá so Dr. Imran Abdulmajid Eleha wọ́n máa ṣe ìrìn àjò dáwà wọn níwọ̀ntúnwọ̀nsì àtàwọn àti gbogbo àwọn àfáà súnnà tá ń kẹ́kọ̀ọ́ látara wọn so a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn jù òdodo lọ a nífẹ̀ẹ́ òdodo jù wọn lọ ọ̀rọ̀ tẹ́mi sì ń sọ ẹ̀ ní ìsìn kò bùkátà pé ó torí pé ó nífẹ̀ẹ́ wọn ní fi ń sọ̀rọ̀ à ń fún wọn ní márùn ni pé wọn ò jẹ́ ní kankan lẹ́sìmánìṣàn kankan èèyàn bá máa gbowó níbi tó bá ti kádàrá kó máa gbà náà sí gbowó lọ́nà tó gbàdá mọ́ fàfọ̀ṣẹ́ gbowó mọ́ sì fòògùn gbowó mọ́ fi mọ́ yẹ̀wùn gbowó mọ́ fi ọ̀rọ̀ gbowó àwọn nǹkan ẹgbẹ́rọ̀ ṣàkíyèsí ẹ o èdèdé àwọn tẹ́ ẹ bá sì torí wọn gbowó lẹ́yìn tẹ́ ẹ bá ń gbowó déédéé ń tẹ́ bá sọ pé ẹ torí ẹ fẹ́ gbowó àwọn ọmọ ilé kéwù ní kíní kankan ẹ fi tọ́jú wọn bó jẹ́ pé nù Ìsìláàmù náà a lè torí pé a fẹ́ gbọ́ ọmọ ilé kéwù ká torí ẹ̀ lọ́ máa sọ pé torí pé ẹ̀rí pàápàá kan sọ pé àwọn ọmọ ilé kéwù tí ń bẹ lọ́dọ̀ mi wọ́n tó yẹ báyìí torí ẹ̀ ni mo fi gbọ́dọ̀ nídìí owó rárá o ìwọ̀n bá ń tẹ́ ẹ bá mọ̀ pàgbára yín ọ̀kà nítọ́jú ni ẹ gbà ìtagbára ọba ti kátẹ́sì lódùn náwó tí ó dìde lórí ẹ̀ ẹ yọ̀ǹda wọn fún nǹkan míì Ìsìláàmù la dọ́rọ̀rọ̀ wọlé àdìrọ̀rọ̀ àwọn bàbá àtàná wọn rí iṣẹ́ ọba adẹ́dà kún wọn lọ́wọ́ àwa tó ní ọ̀la níyàn tó dáa lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ tàǹsì àbẹ̀lẹ̀ ọba adẹ́dà kó mẹ́sẹ̀ wá dúró níparí ọ̀rọ̀ mi jẹ́mọ́ pé máa kọ́kọ́ jí láàárọ̀ yìí voice note tí mo kọ́kọ́ pàdé lórí fídíò tí mo ṣe lọ àtàwọn kọ́ọ̀sì kọ̀ọ̀kan lájọ mo ṣe fídíò òun ni pé ìwọ àfáà yìí àti gbọ́mọ̀ràn tó fún àwọn mufti wallahi voice note yẹn ń bẹ o táwọn yẹn sẹ́ndì síbẹ̀ ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sẹ́ndì ẹ̀ sí mi tí wọ́n ń sọ náà ni pé tí ẹ sọ fún mufti náà ṣèyí mẹ́sẹ̀jì yín sàn dọ́dọ̀ wọn ẹ̀yin náà sọ fún wọn kan tẹ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àdó bó ti ẹ̀ sì jẹ́sú méjì ẹ máa fọpọlọ bá wa lọ. sòtá bá ti ń fún wọn ní márùn pé káwọn máa sọ̀rọ̀ àdó àwa náà ń fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé lóòótọ́ ni wọ́n kàdó sí alápònù. nígbà tí òyìn sojú wa mo sì mú kọ́ídà kan principle kan bẹ tí mo mú wá tí mo sọ pé ní al-bayyinatu ala al-mudda'i wal-yaminu ala man ankara. ẹ̀rọ wọn ẹ̀yin tẹ́ ń sọ pé nǹkan báyìí ni bó ti rí ẹlòmíì ni ẹ so ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ tó kàn yín kìí sọ̀rọ̀ níwọ̀n àgbà tí wọ́n jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ kàn wá torí pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní sórí ibú lára tí wọ́n ń bá káàkiri lójoojúmọ́ kọ̀kàn wá àwọn mùsùlùmí ń gbéra wọn ṣépè lójoojúmọ́ sáà ní sàlàyé fún mùsùlùmí pé sibabul muslimi fusuqun wa qitaluhu kufrun ní sàlàyé ẹ̀ fún bẹ́ẹ̀ sàlàyé ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní sàlàyé ẹ̀ fún ẹ pé àwọn èèyàn ti ń sọ ọ̀rọ̀ yìí wọ́n ti wà ní battlefield táwọn kan kọ́ ń bẹ̀ yí pé ìjà yóò tiẹ̀ ní parí mọ́ kí ló sì fà á àwọn kan rí jẹ níbi ìbàjẹ́ yẹn àwọn kan rí jẹ níbi ìbàjẹ́ òun ẹni tí wọ́n ti fún mọ́tò ń bẹ̀ ẹni tí wọ́n ò tí ì fún ọ̀fẹ́ iṣẹ́ lórí kó ṣiṣẹ́ débi kó náà rí mọ́tò gbà ẹni tí gba mọ́kà lábẹ́ rẹ̀ òun náà fẹ́ iṣẹ́ lórí kó lè gba mọ́kà ọlọ́run ti ẹ̀sìn tí ẹ̀sìn gbogbo àwọn nǹkan yìí orí mídíà làwà tá a ṣẹ̀ṣẹ̀ wá ní gbogbo ẹ̀ ẹlòmí ọba ti fẹ́ fi alúmọ̀ Ànábì sallallahu alaihi wasallam iná àdéhùn tí mo ṣe pé ẹnu àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lálẹ́ ọlọ́run jẹ́ mi wógun dalẹ́ ìntàwà lè sọ bí tọ́pìkì ni pé àdó sọ́tọ́ lọ́wọ́ mùsùlùmí
àwọn ò ní sọ pé ẹnìkan ń lo àdó nígbà tí àwọn ò ti ka mọ́ lọ́wọ́. Ọlọ́run ní wala tajassasu, ẹ má tọpinpin ara yín. Open message làwọ́ gbé wá tí ó wúlò fáwọn náà àtàwọn ará ilé wa àtẹlòmíì náà àtàwọn ará ilé tiẹ̀ náà. Kí náà ń pè ládò, ipò wo ló wà? Ṣé gbogbo àdó náà láàsọ pé ní kò da? Ẹlòmíì kàn ní àdó ó sì rọ tìró sínú ẹ̀ tí máa ń lé, a sì wo tìró tí ń léhùn kì í ṣe pa burú kẹ̀kẹ́ mbẹ́mbẹ́. Into alhukmu yaduru ma illatihi wujudan wa adama, àbí ká sọ yí pé ní alhukmu ala shay'in fari'un an tasawwurihi. Ìgò tìrìtìrì rèé, ìgò gúdà rèé, ṣé gò gangan ló jẹ́ haramu ni àbí tí ń bẹ́nu ẹ̀? In tí ń bẹ́nu gò ló jẹ́ haram. Ọ̀tọ̀ wá lẹ́ni tó mú gò, ẹnì kẹ́kàn ní ìdí ike tó fẹ́ fi rọ àgbo àbó fẹ́ fi rọ nǹkan tó jẹ́ halal. Kò wá rí ike mí ń tòsí, ó wá mú ike kan tí wọ́n ya tìrìtìrì síla, kò rí ya kó ń bẹ̀, ó wá rọ àgbo tiẹ̀ síbẹ̀. Ẹnìkan wá lọ kí n lé pé ìgò sí máa rénú léyìn ẹlẹ́bọ ní oníkíní kan, só ti wádìí kíní fi gòun ṣe, kí ló wà nógò. Àmọ́ kẹ́ni yóò lè bá a sọ́ra fún aburú tí nǹkan lè bí, in Islam fi ní kọ́ lọ lé in tó lè bí jáde lọ́kàn ẹlòmíì tó lè rí rúgun nínú ilé rẹ̀ ní òfin gbọ́dọ̀ lo rúgun, kìí ṣe pé ìgò gangan ni ó jẹ́ haram, in tí ń bẹ́nu rẹ̀ ní kíni o, in jẹ́ haram. Àwọn kan lágbọ́dọ̀ gbọ́yé. Àmọ́ ní tí ń bẹ́ nígboro, ní àdó tí ń bẹ́ ń gboro, àdó idán, àdó oògùn tí ò lẹ́jà ń bá kan nú, wala yuflihu sahirun. Gbogbo ẹni tí irú ẹ̀ bá ń bẹ lọ́wọ́ rẹ̀, òfin tí Islam gbé kalẹ̀ ní pé wọn ò lè jèrè láyé ń bì lálkìyámà. Kódà bẹ́ẹ̀ bá ń wò wọ́n bí gbà pé èrè ń bẹ tí ń tọ́ sí wọn, èrè kọ́nù yìí òfegè lásán lẹ̀ ń wò, orí ẹ̀dẹ́ lásán ní bẹ lọ́wọ́ ń kálukú. Àmọ́ tẹ́ ẹ̀ bá ní ṣàbòsí irú àwọn báyìí lápèjúwe ni o, tẹ́ ẹ̀ bá ní ṣàbòsí irú fídíò yìí nìsín, ẹja gbọ́n tó wáyé ń bẹ̀. Tá a bá ní ṣàbòsí ni o. Bábí tó wà lọ́wọ́ mi yìí, ó ní àwọn oríṣiríṣi àǹfààní tí ń ṣe. Àmọ́ ẹ jẹ́ kí n sọ díẹ̀ fún yín bẹ́ẹ̀. Àkọ́kọ́ náà ń bẹ̀ ń ṣiṣẹ́ fún ìṣọ́ àti ààbò. Ìkejì mẹ́rin. Dákẹ́ náà fà. Ó ní báńgùsì ń bẹ lọ́wọ́ òun yìí, kí ni báńgùsì jẹ́ máa dé tí wọ́n ya áàtì mi sí. Wọ́n tún lè lo kàjó kan, wọ́n lọ kọ Muhammad sí lókè, wọ́n kọ Rasulullah sí nsàlẹ̀, wọ́n ya áàtì mi sí. Ó ní máa ṣiṣẹ́ iṣẹ́ kí ló pé náà ní ń bọ́ dá wàrà sẹ́yìn díẹ̀. Àmọ́ ẹ jẹ́ kí n sọ díẹ̀ fún yín bẹ́ẹ̀. Ó lóun fẹ́ sọ díẹ̀. Àkọ́kọ́ náà ń bẹ̀ ń ṣiṣẹ́ fún ìṣọ́ àti ààbò. Ìṣọ́ àti ààbò. Ìkejì mẹ́rin ṣẹlẹ̀. ń ṣiṣẹ́ ó ní tí ń bẹ lọ́wọ́ òun yìí ní báńgùsì yìí, ní tí ń bẹ lọ́wọ́ òun lóòka táwọn máa ń lò láwọn ọ̀dọ́ àfáàrẹ́ o. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pé kán wá máa sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àdó nǹkankan, wọn ò jáde sírò àwọn eléyìí pé kán wá explain ní tí wọ́n fi kíní ṣe o. Lájọ́ tó ti sọ̀rọ̀ yìí o. Ìṣọ́ àti ààbò, ọwọ́ ta ni ìṣọ́ àti ààbò ń bẹ jàmá? Ọwọ́ Allah. Wọ́n wá gbé mùsùlùmí síbi pé tó bá ti lè dé báńgùsì ń sọ́wọ́, báńgùsì ń àti áàtì mi àlìjànú tí wọ́n yà á bẹ̀ yóò máa fi sọ rẹ̀ sọ, yóò sì máa dáàbò rẹ̀ bò. Kí lè léyìn inú òfin ẹ̀sìn ẹ̀bọ haran. Ẹ̀ tí lórú eléyìn òkírun kò nírun, àti áàtì mi tí wọ́n ń là síbi òka, ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ àwọn ọ̀dọ́ àfà ó kún bẹ́ẹ̀, ẹ lọ wọ́ àwọn làgúsí, ọwọ́ àwọn bùlùbùlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀dọ́ àfà, ẹwọ tí mẹ́mbẹ̀ tí wọ́n kọ́ bẹ́ẹ̀. Ẹjẹ́ ó tún sọ síwájú sí. Tíìf tó yẹ pé ń ṣiṣẹ́ àánú. Iṣẹ́ àánú. Ìkẹta mẹ́rin iṣẹ́ bí wàdú débi pé ìfẹ́ hàn. Ọmọdé àgbà wọn máa nífẹ̀ẹ́ yín. Wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀. So ó lóríṣiríṣi bẹ́ẹ̀ ó pọ̀. Láwọn iṣẹ́ tó ń ṣe àbí tó tún pọ̀ ju àwọn ilé ìtẹ̀ka lọ. Ṣé ẹ ti rí báwọn? Irú àwọn fídíò eléyìí nísìn wọn ò dúró lé wọn lọ́rùn pé kán wá mọ̀ explain o. Àfáà kan ló ṣe wá sí eléyìí. Ọṣẹ tí ń ní ń bẹ. Ọṣẹ tó ẹgbẹ́ tó ọba parí rẹ̀ fúnra rẹ̀ yóò máa sọ fún mi. Àwọn ọṣẹ tí ò ní fẹlẹ̀ tó wẹ̀ lẹ́ẹ̀kan lóṣù kan tó sì dolówó. Ọṣẹ tí ń mí ń bẹ tòótọ́. Mo rò pé ẹgbẹ́ tó clear, ọṣẹ tí èèyàn wẹ̀ lóṣù kan tí ó sì dolówó, ó dà pé ó clear. Wọn ò jáde sáwọn ilé wọn ìkan tún rè. Ṣé ń gbọ́? Ó ní tó bá fẹ́ jẹ́ èèyàn, máa gbọ́ àfáà yìí, ó ní tó bá fẹ́ jẹ́ èèyàn, ó sì fẹ́ jẹ́ èèyàn láyé, ó gbọ́dọ̀ máa gbé orí ibú rìn káàkiri ayé ni. Ṣé Islam lélẹ́yìn jàmá?
ẹ mú bí ànábì ti torí pé òun fẹ́ jíṣẹ́ iṣẹ́ Ọlọ́run tí wọ́n ń gbórí ibú rìn kí ni túmọ̀ orí ibú ọmọ gbóògùn rìn kódà ó sọnù fídíò pé ẹ ń bá fẹ́ dikọ́ dọ́ ọlọ́nà ó yanjú ẹ̀ àwọn tẹ́ ń pè láàfáà ńlẹ̀ Yorùbá nù ọ̀pọ̀lọpọ̀ àwọn alábòsí tí wọ́n ń jáde wọn ò jáde sí àwọn eléyìí pé ó yá wá ṣàlàyé bó lẹ́sìn yanjú ẹni tí bá ń dín yín lọ lójú ọ̀nà kí lẹ fi máa yanjú ẹ̀ àṣàsí náà kọ́ lẹ́ lò nínú àwọn àṣàyí tẹ́ lò sí ọ̀sádò ń bẹ kò ní sáfọ̀sẹ́ ń bẹ kò ní solúgbòhùn ń bẹ ẹ pàbòsí ti ńlẹ̀ Yorùbá kẹ́ ẹ lè bá rọ́nà lọ inú wọn tún rèé olóhùn èsàfà kóhùn mọ́ lo tírà lọ mọ́sálásí ṣé Ibn Akil ló gbé lọ àbí kìtàbù Tawhid irú tírà wo ní sọ pé àwọn gbé lọ mọ́sálásí irú tírà wo kọ́ńkálùkù náà máa sọ pé irú tírà wo ṣé kọ́tùrù nàdá ni ṣé lọ káwọn ọmọ náhù ń bẹ ni ṣé Muwatta ibn Malik ni ṣé Sahih Muslim ni kódà kó jẹ́ tí àpẹlẹbẹ khudh aqidataka minal kitabi wa sunna sóun ni tí àtọ́lóhun ń lò lọ mọ́sálásí ẹbọ ni àwọn tíra sẹ́nisẹ́ni àwọn dákódákó ẹ ń bá fẹ́ kú ká pàdánù ni àwọn tíra sọ́ra tó yẹ pé tẹ́ bá ti lè fi sára àníyàn yín ni pé nǹkan kò lè ṣe yín nǹkan ọlọ́gbọ́dọ̀ wà lára yín tó bá jí sí lára yín ni nǹkan lè ṣe yín ẹ gbogbo àwọn eléyìí wọn ò jáde tí wọ́n kán ní wá kó jẹ o wọn ò jáde tí wọ́n o so bó ṣe wá pọ̀ lórí ìrànrànnu láwọn tí ẹjí wọn fún ilé lè káwá parí ẹ̀ inú àwọn tíra tí wọ́n sọ pé àwọn máa dì sára àti tẹ́ máa sọ pé wọ́n láwọn jogún lọ́dọ̀ àwọn bàbá àwọn táwọn ń lọ inú odò lọ sà inú kinní kan lọ ṣe nǹkan kan ìṣẹ́jú mẹ́ta lókùn tá a fi parí jàmá ẹgbẹ́ lè inú àwọn tí wọ́n fi rọ́ọ̀nù àwọn èèyàn rèé. يا أهلل يا الله يا أهلل يا بكمد يا جنج يا وكيل أجبلي يا جلج ميوشن أجبلي يروشن ميروشن كلد يوشن جلد يوشن توكلوا بجلب البدة في هذه البلد آتنا بهاك إبريت من الجن أي مكان أو كان بهاك إبريت من الجن ó tún wá fi sí pé ọgbọ́dọ̀ gbani tó an wàkàrí hàn eléyìí náà tó bá tilẹ̀kùn mọ́ rí ọdún mi táwọn èèyàn gbọ́ èdè tí ń sọ ọgbọ́ lọ́gbọ́wá tẹ́lẹ̀ náà bá tilẹ̀kùn mọ́ rí kí wọ́n sọ pé ń ṣe wọ́n ní sàdúà ní tí ń ṣe yìí sàdúà ní tí ń ṣe yìí gbogbo tí wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sí lónìí nínú tí wọ́n fi lọ múlẹ̀ tó ń kálukú fi yẹ hànà káládùá ìta nẹ́bì gbé kalẹ̀ ni kì í mú yàn yẹ hànà àrẹ yàn máa balẹ̀ ni gbogbo tí wọ́n sáré o gbogbo tí wọ́n sà tí ojú wọn fi lé lẹ́ẹ̀fi pàdé wọn tójú wọn lé wọn ọ̀kọ́ kẹ́ni tí wọ́n bá jọ ń fa nǹkan ó kú lójijì lásàbí lè sáyé tiwọn ṣé ibi tí Islam dúró sínú jama ṣebí Islam dúró sínú ibẹ̀ kọ́ ní Islam dúró sí àwọn náà wọ́n ń lo kinní o gbogbo wọn pariwo tí wọ́n pariwo ọ̀rọ̀ àdó káàkiri wọ́n jọ ládàá àgádágodo ìlé ni o ẹni tí wọ́n bá fẹ́ kó rí ṣe mọ́ wọ́n mọ bí wọ́n ṣe pàdé ẹni tí wọ́n bá fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ jó bímọ wọ́n mọ bí wọ́n ṣe pàdé o gbogbo ẹ̀ níbẹ̀ lọ́wọ́ gbogbo wọn jí tí wọ́n fi ń ṣe jálà bínú o ọ̀rọ̀ wá dórí èèyàn kan ní ìsìn wọn pariwo òfò káàkiri ayé ẹ wá jáde wá sọ̀rọ̀ àdó wá sí nǹkan ṣé ẹ̀jọ́ mọ́ra yín ni àní ẹjá wo ó sinmi àwa mùsùlùmí kọ̀ọ̀kan ń bẹ ẹ̀já gbádùn ẹjọ́ òfò yín lójoojúmọ́ ó ti sú wa àti kọ̀kíní àti kọ̀kejì gbogbo mùsùlùmí ayé àfàyín lọ́lọ́n lọ ṣé àgbà àfà àkọ̀kíní kó sọ fáwọn tí ń tẹ̀lé pé ẹ mọ̀ rojọ́ mọ́ àgbà àfà àkọ̀kejì kó sọ fáwọn tí ń tẹ̀lé pé ẹ sinmi ẹjọ́ fò náà ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yé sọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tí àgbà àfà lè pe àbúrò rẹ̀ pé àbúrò mi wá rí mi lé òsè nǹkan báyìí káwọn àgbààgbà kan sì wà ń bẹ̀ kí wọ́n sì yanjú ẹ̀ yóò sì gba yíyanjú in yurida islaha táwọn méjèèjì bá fẹ́ jẹ́ ọ̀yanjú gbogbo táwọn ọ̀dọ́ ń fira wá ṣe ti tó gẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ tí ẹ̀ ní wo nǹkankan ẹ wo ọ̀dọ́ kan rèé ọ̀sán ń ta gbangba pé bí gbogbo èèyàn bá ní kó wọ́n mọ́ sóògùn wọn ò ní gbà ó sóògùn náà ó padà jáde láyé ebi rèé ṣebí rẹ̀ tuntun gbọ́
ibi rẹ̀ sí kò padà kúrò láyé ni ẹ sì múra kẹ́kẹ́kẹ́ ẹ ti dá ogbó ẹ̀rú máwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn mọ́bi tí wọ́n yà sí mọ́ ẹ̀ jádùn àgbọn dáwọn èèyàn lójúmọ́ wàhádà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ẹ dákun ẹ jẹ́ àdádúró bẹ́ẹ̀ wọn ọlọ́run sọ àmọ́ náà wá o. ó ti pé wà náà wà gèrè.